A kú dédé ìwòyí o, a sì tún kú ìbẹ̀rẹ̀ òpin ọ̀sẹ̀ tuntun. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ìròyìn eléyìí ló gbé jáde síta wípé Ààrẹ Bọ́lá Tinubu ti yan ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ tí ó ń rí sí ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga gbogbogbò tí ó wà ní ilẹ̀ Nàìjíríà JAMB titun mìíràn èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná. Ìkéde yìí wà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà gbé jáde síta. Ní ọjọ́ Ẹtì ni Ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé ṣe ìgbésílẹ̀ ohun gbogbo tí ó wà ní ìkáwọ́ rẹ̀ fún ọ̀gá àgbà tuntun náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn ìdílé ẹbí àwọn ènìyàn tí ó dín díẹ̀ ní igba 176 èyí tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ ní ìjọba ìbílẹ̀ Kayama agbègbè ìpínlẹ̀ Kwara ti tún rawọ́ ẹ̀bẹ̀ pàrọwà sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara láti tètè bá àwọn dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí ó wà ní àkóló àwọn ajínigbé agbébọn èyí tí ó ń lọ bí oṣù 6 báyìí. Ìpàrọwà ohun ẹ̀bẹ̀ yìí kò ṣẹ̀yìn bí àwọn ajínigbé ṣe ń dúnkòokò lajà mọ́ àwọn ẹbí àti ènìyàn wípé àwọn yóò fi àwọn obìnrin tí ó bá rẹwà ṣe aya tí àwọn yóò sì tún pa gbogbo àwọn tí ó bá kù nínú àkóló àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ní ìbámu pẹ̀lú ètò ìlànà Renew Hope èròǹgbà Ààrẹ Bọ́lá Tinubu ni mínísítà ti ìlú Àbújá Nyesom Wike ti ṣe àfihàn àṣeyọrí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà Gàdúà tí ó lọ lọ́wọ́. Ó wá rọ àwọn agbaṣẹ́ṣe gbogbo láti rí dájú pé wọ́n parí gbogbo iṣẹ́ àkànṣe tí ó bá wà lọ́wọ́ wọn ó pẹ́ jù inú oṣù kejìlá December kí àwọn olùgbé agbègbè kọ̀ọ̀kan bá lè rí ipa iṣẹ́ àkànṣe gbogbo àti pé òun kò fẹ́ kí iṣẹ́ àkànṣe kankan jẹ́ àpatì. Wike sọ gbogbo ọ̀rọ̀ yìí nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà èyí tí ó bẹ̀rẹ̀ láti Ring Road kejì lọ sí Ọládípọ̀ Jíyà ní agbègbè Kàdúà ní ọjọ́ Ẹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣàlàyé wípé ìṣèjọba òun dúró lórí àwọn ètò ìlànà tí àwọn ṣe pé àwọn kò ní bá àwọn ọ̀daràn dúnàádúrà tàbí kí àwọn san owó kankan fún wọn. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ìjọba àpapọ̀ kọ̀ jálẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí láti fún àwọn ajínigbé ní owó tí wọ́n béèrè fún kí àwọn sì tún tú àwọn ènìyàn wọn tí ó wà ní àkóló àwọn sílẹ̀. Ààrẹ sọ ọ̀rọ̀ yìí ní Ọjọ́bọ̀ ní ilé ìjọba tìlú Àbújá nígbà tí ó gba àwọn ọba láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lálejò èyí tí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà kó wọn ṣòdí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Leadership. Àwọn apá kan nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) ti kéde fífi orúkọ ààrẹ àná tẹ́lẹ̀ rí Goodluck Jonathan sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Bí ó tilẹ̀ jẹ́ pé aáwọ̀ ṣì ń lọ lọ́wọ́ láàrin àwọn olórí tinú ẹgbẹ́ alátakò, ìgbìmọ̀ àpapọ̀ fìdíhẹ́ tí ó ń ṣiṣẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP èyí tí ọ̀gbẹ́ni Kabiru Turaki San ti sọ pé òun ti kọ́kọ́ fi orúkọ Jonathan pẹ̀lú orúkọ àwọn gómìnà ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ àti ti ìpínlẹ̀ ṣọwọ́ sí àjọ elétò ìdìbò INEC ní ìbámu pẹ̀lú ìlànà ètò ìdìbò ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn This Day. Àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn àti ìwọ́de nípa gbígbógun ti ọ̀wọ́ngógó nǹkan ìnira ìyà tí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ń kojú ní nǹkan bí ọdún méjì sẹ́yìn èyí tí àwọn 12 di pípa tí àwọn yòókù farapa ní ìpínlẹ̀ Kano ní àwọn ẹbí ìdílé wọn ti ń dúró de owó gbàmábínú láti ọ̀dọ̀ ìjọba. Ìwé ìròyìn wá rán wa létí ìwọ́de ìfẹ̀hónúhàn náà èyí tí wọ́n ń pè ní fífi òpin sí ìṣèjọba búburú ní ilẹ̀ Nàìjíríà EndSARS tí ó wáyé ní ọjọ́ kìíní títí di ọjọ́ 10 oṣù kẹjọ August 1 títí di August 10 ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gba àwọn gómìnà ní ìmọ̀ràn láti mú kí iṣẹ́ àkànṣe ṣíṣe ojú ọ̀nà jẹ́ ohun àkọ́kọ́ nínú ojúṣe wọn ju ṣíṣe afárá olókè ní àwọn agbègbè tí kò sí súnkẹrẹ-fàkẹrẹ tàbí ibi tí kìí ṣe pé ọkọ̀ púpọ̀ ń gba ibẹ̀ kọjá rárá. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé
kí wọ́n ná owó tí ìjọba àpapọ̀ ń fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn sí àwọn iṣẹ́ àkànṣe tí yóò ṣe àwọn ènìyàn láǹfààní, tí yóò sì tún ró ètò ààbò lágbára, àti èyí tí yóò jẹ́ kí agbègbè kọ̀ọ̀kan ní ààyè sí àwọn nǹkan tí yóò mú ìdẹ̀rùn bá wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Nínú ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí alága ti iléeṣẹ́ elétò ìdìbò INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ṣe, èyí tí àwọn Army War College Nigeria ti Abuja ṣètò rẹ̀, ló ti jẹ́ kí ó di mímọ̀ lábẹ́ ìlànà Inter-Agency Consultative Committee lórí Election Security wípé àwọn ọlọ́pàá ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò níbi ètò ìdìbò, kìí ṣe àwọn ológun rárá, àyàfi tí agbára àwọn ọlọ́pàá kò bá ká ohun tí ó ṣẹlẹ̀ níbi ètò ìdìbò nìkan ló kù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Sun. Gbajúmọ̀ olórin ilẹ̀ Nàìjíríà David Adeleke, tí gbogbo ayé mọ̀ sí Davido, ti ṣe àfihàn ìpinnu èròǹgbà rẹ̀ láti darapọ̀ mọ́ iléeṣẹ́ eré ìtàgé gẹ́gẹ́ bí òṣèré. Ó sọ̀rọ̀ yìí síta níbi ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe láìpẹ́ yìí pẹ̀lú Vapq ti OBO, wípé òun ti ṣe eré ìtàgé méjì kan tí òun sì túbọ̀ ń tẹ̀síwájú sí, àti pé òun tún ti ṣe fíìmù àwòrán ìtàn èyí tí yóò jáde láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Olùdíje àná tẹ́lẹ̀ rí fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu sọ láìpẹ́ yìí lórí ebi, wípé ó ti wà tipẹ́tipẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Ẹtì pé lótìítọ́ ni ohun tí à ń pè ní ebi ti wà, ṣùgbọ́n kò burú tó bí ó ṣe wà nínú ìṣèjọba àwọn ẹgbẹ́ tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí, àti pé ìkùnà wà nínú ọ̀rọ̀ ààrẹ nítorí pé kò ṣe àfihàn bí ìnira ìyà tí ọ̀wọ́ngógó ọrọ̀ ajé ṣe ń bá àìníye ọmọ ilẹ̀ Nàìjíríà fínra lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà, a tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ́kọ̀ sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.